Well, orúkọ mi ni wòlíì àti ajínrere Samson Olúwamọdédé. Mo jẹ́ alákòóso ìjọ Prayer Center Church of God ní àgbáyé. Bàbá, Ondo State tá a wà nínú ẹ̀ yìí, ó pé 50 ọdún ní ọdún yìí. Kí lẹ lè sọ kó tó di àtẹ̀yìnwá? Kí lẹ lè sọ sí Ondo State pàdé tọ́jú? Well, ṣé mọ̀ pé kó tó di pé wọ́n dá ìpínlẹ̀ Ondo lẹ̀, orílẹ̀-èdè tá a wà yìí ọ̀nà mẹ́rin ni wọ́n dá sí ìgbà náà: north, east, south and west. So a wà ní western region àbí nígbà tí bàbá Awólọ́wọ̀ tó ṣe gómìnà of western region. Now nígbà tí ọdún 1976 yẹn ni wọ́n wá dá gbogbo region mẹ́rin yẹn sí mẹ́ta la fi ní 12 state ìgbà náà, léyìí tí Ondo State jẹ́ kan náà. Well, jẹ́ kí n kọ́ sọ nǹkan tí mo mọ̀ tó dá mi lójú nípa Ondo State. Nígbà dá Àkúrẹ́ kan wà fortunate ni. Àkúrẹ́ tàbí dáwà sọ̀rọ̀ state àmọ́ sọ̀rọ̀ capital àbí. So tí ọba ti state kò ní sí capital. Wòlíì kan bẹ nílùú ìgbà náà máa pè ní wòlíì Ọ̀rànjúwà. Bàbá wòlíì Samuel Ọ̀rànjúwà òkè àlàáfíà. Wọ́n fi dá wa lójú pé ní ọdún 1975 làwọn ti rí ìran. Wọ́n dẹ̀ sọ bí táwọn ti rí ìran yẹn, kò ní jẹ́ ọmọ wòlíì Ọ̀rànjúwà nínú Àkúrẹ́ tàbí Ondo State torí wòlíì àgbà wòlíì ni wọ́n ti sọ̀rọ̀ sí ọ̀rọ̀ kò sí pẹ́ díẹ̀. So wọ́n ní àwọn rí ìran kan. Wọ́n gbọ́ tó wá di oṣù bóyá January 1976. Àwọn wá rí òṣùpá ní ọ̀sán gangan. Òṣùpá ní Olúwa kí ló dé tó òṣùpá fi yọ ní ọ̀sán. Ibẹ̀ wá jẹ́ ibi sẹ́ńtà bí tí ẹ pè ní Car Street yẹn. Bí mo náà kúrẹ́ pé ibi Car Street yẹn. Olúwa àwọn ẹ̀rí òṣùpá òun dẹ̀ ràn ní ọ̀sán. Òṣùpá yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí máa mú ó dẹ̀ ń lọ wá dé Ondo. Wá dúró. Olúwa kí ni ìtumọ̀ òṣùpá tó yọ ní ọ̀sán gangan tó dẹ̀ kó ní Àkúrẹ́ tó lọ sí Ondo tó lè gbó tó lọ síbẹ̀. Olúwa sọ pé ire kan bọ̀ ní ilẹ̀ Yorùbá pé nígbà tí ilé ọ̀nba dé yóò kan wọ́n dá àwọn ìpínlẹ̀ ẹlẹ̀, ṣùgbọ́n ògo yìí tó máa ka Àkúrẹ́ kó máa sì lọ sí Ondo nítorí kí ni ká ṣe Olúwa sọ pé àfi tó bá gbàdọ̀ òun nìkan ló wọnú àdúrà. Òṣùpá yẹn wá padà sílùú Àkúrẹ́. The following month yẹn ní àkírètì Ondo State, Ọ̀yọ́ State and Ogun State. So Ondo wàhálà wà nígbàgbà náà. Ondo State bísíkò jẹ́ ní wọ́n á gbé Ondo State. Ondo ní Yorùbá jẹ́ capital Ondo State. So àgbẹ̀ lára ń gbà náà Èkìtì wà láwọn àbí. So there was a lot of àwọn Ondo kan wà ní òkè gbà náà ìpò gbà náà. Ṣùgbọ́n torí ọ̀pọ̀lọpọ̀ àdúrà. So I want to tell everyone àtẹ̀yìn àkọ́tẹ́ àgbọ̀n mi náà kò sí ìran bẹ́ẹ̀ bá lọ burúkú àjẹbásá àtẹ̀lẹ̀ burúkú fún yàn àdúrà ló lè yí padà. So wọ́n fà ń gbà náà ṣùgbọ́n àwọn ẹnìkan so yẹn tó gba odidi ire fún ìlú. So àtìgbà náà adẹ̀dẹ̀gbẹ̀ tẹ̀sí àwọn fẹ́ forward. Nígbà ọdún náà sọ̀rọ̀ ṣèṣe ìgbà tó di 79 tí Adékúnlé Ajásin tó fi jẹ́ gómìnà 1979, 80, 82, 83. So in 1983 there was a crisis. So there was a little problem. So wàhálà
ibẹ̀ ni ìjọ olówó ti bàjẹ́ wá. So ó tún lè ṣe ìdíkà ìgbàjọ́ máa gbàjọba yẹn. Ẹgbẹ́ amẹ́tìrì àfi ẹ̀rọ ṣẹṣẹ kan wọ́n á yan àwọn gómìnà sí yá lórí bàbá lórí ìlú àwa. Nígbà náà lórí àwọn ẹgbẹ́ náà dìbò fún àkànní wọn. So ọ̀pọ̀ nǹkan ewu ondo state dáhùn ọlọ́dẹ mọ́ ọlọ́dẹ ó ti bẹ̀rẹ̀ gbọ́dọ̀ tó yá ẹ̀rí nínú Ondo state náà tó mú Èkìtì state kúrò ọmọ ìyá ní Ondo. A lot of things happen nígbà náà. The first civilian government ẹgbẹ́ ọ̀sẹ̀ dáadáa ara àwọn nǹkan tí a ṣe kò tó ò sí gómìnà kò tó ì sí gómìnà kan tó ṣe nǹkan lóde gbogbo nǹkan tí àwọn bàbá Ajásìn àkùngbà Adébáràtì lẹ́yìn ìgbà yẹn Àgàmú bọ́ bẹ̀ lẹ́yìn tí ẹ̀yìn mímú ẹ̀kọ́ má jẹ́ kí n tán ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí bóun yẹn kí n kó bẹ̀ bóun yìí torí àti ìtorí ọ láti mímú ẹ̀kọ́ àkótí ìsìnkọ́nù kan tó ti ṣe kan dáadáa sí ìpínlẹ̀ èyí ẹ̀ ń gbójú kan ilẹ̀ alámẹ́ta ní kéwì gbogbo ẹni pé bàbá Ajásìn bẹ̀rẹ̀ the first thing they do is investment. Nǹkan náà pè ní industrialization ara wọn kan tó mú kí ìlú dá nìyẹn. Torí pé kò sí industrialization máa ń lò jẹ́ kí àwọn ènìyàn gbogbo ọmọ máa wá dìyàwó. Wọ́n dìyàwó wọn ò lè lọ school mọ́. Nígbà yẹn the first thing tẹ́kọ̀ sí ni pé free education. Wà ní UPN olóńdarí Ondo state, Ọ̀yọ́ state, Lagos state, Ogun state àti Benue state 5 states tí ìpè tí ó ń jẹ. There was a free medical help here, free education, pencil, eraser, textbook, exercise book. Nígbà yẹn wọ́n ṣe òfin ìgbẹ́ pé tí láago mẹ́wàá àárọ̀ tí a bá rí ọmọ kan láti ọmọ 7 years sí 12 years tó bá ń kiri nǹkan pé kò wọ́n gbé nígbà yóò lé wọ́n á gbé wọ́n bí yára pé ṣé owó skul ni orí san ni àbó owó òwe ni orí rà wọ́n bí lè kọ́ ẹ̀sìn tó lọ skul. So ayé rọrùn nígbà yẹn à ń ṣe òṣèlú ní ìṣèjẹ́ ìfimọ́ májètò ọ̀jẹ̀ ni wọ́n ṣe. Nígbà yẹn tí a bá jáde owó ìlú ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n ní ìṣẹ̀yìn ẹ̀tọ́ wa ti jáde lẹ́sẹ̀ nínú ìgbìyànjú ni to the best nítorí mo ní gbọ́dọ̀ wáyé ní ọdún 79 so mi ò kéré o báyìí náà so nígbà tí ẹ̀kọ́ níbi tẹ́kọ̀ sí ní free education free medical wọ́n á bẹ̀rẹ̀ sí máa dá ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ ní olú àkíyèsí èkó fún akẹ́kọ̀ọ́ sí lámẹ́tì òkútùpá ẹ̀kẹ́nìkan ẹ̀kẹ́nìkan ọ̀pọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ sọ fún mi láti gbà yẹn nígbà tá a ní bàrà débẹ̀ ó tó ó gbé síwájú nígbà yẹn ní Owena bank a lot of investment nígbà yẹn wájà sí ọdún mẹ́rin lónìí just 40 years àwọn yẹn náà ṣe òṣèlú tí wọ́n ní ìfẹ́ ọmọ ní kejì fẹ́ ọmọ ọmọ ẹ̀kọ́ náà wà láyé tí yóò jẹ́ àwọn ẹni tó wà lọ́nà yẹn wọ́n bọ́ sí ìbàdí. Let me tell you something àwọn engineer làwa náà àti wà ní system yìí ti pẹ́ ebi assisting road lọ́nà yẹn assisting road tí ìsìn bá dé láìláì kí ni à ń ti ń gbé ọ̀nà yẹn náà nípa lọ́dọ̀ nígbà bá fi ọdún mẹ́ta kúlẹ̀ ẹgbẹ́ yìí nígbàdó àtó bùjì yẹ gbọ́dọ̀ tó bùjì jẹ. So I want to talk to him as a brother to this thing. I'm bí mo dé yìí àwa ti kọjá àwa ti kú ní lẹ́wù ẹjọ́ máa lọ́dọ̀ gómìnà kan tí a lọ́ máa wá kan but nígbà tí Akérédolú wà mẹ́rin ẹ̀dọ́ kan ọ̀nà ìsàlẹ̀ kan lè kọ́ lẹ́wù wá pé ra ẹ̀mí
lórí mi olúwa nípa ìlú báyìí ó lè máa kò sí wọn ní ìtọ́jú bàbá wọlé ní gómìnà àwọn ìgbìmọ̀ pásítọ̀ múlẹ̀ wá wọ́n máa ṣọ́ọ̀ṣì ókè mọ́ mo ní gómìnà yìí mo wà lórí mo sọ ọ́nà di máa nà gbọ́ àgbẹ̀dẹ̀ 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 ẹ̀wọ̀ ọlọ́run wá sí wọn wà fúnlẹ̀ only 12 was instantly mo sọ̀rọ̀ nǹkan bíi 7 years ago instantly ọjọ́ kejì ní ẹgbẹ́ kìíní ní abẹ́ tí wọ́n ṣe sọ́ọ̀rì tírẹ́sì ọ̀nà yìí ọ̀dọ̀ ẹ̀sìn gbà. èyí rẹ̀ gbà wá tẹ́ ẹ bá sọ̀rọ̀ ọmọ tó yẹ ọ̀yà sí gbọ̀nà abẹ́wọ̀n akọ̀dé ní sẹ́ ẹ̀ rí. so ebi ò ní nǹkan sọ nípa ẹni yìí ẹbí rẹ̀ bet I want to tell you it's not doing well at all. It's not doing well. The government is not doing well. What is supposed to say well kọ́ wa kájọ wa àwọn ọba wo ni sọ̀rọ̀ ẹ̀ ń búrẹ́ ẹ̀ sọ̀rọ̀ ìgbọ̀nsẹ̀ àwọn tó pọ̀ ọ̀sọ́ba kan ní Ondo State tí ó sọ̀rọ̀ ẹ̀ ń búrẹ́ ẹ̀ because of the amount of people. So they may not ask you wọ́n lè má bẹ̀rẹ̀ o kódà that's why the amount of money tó kò sí tó burú bẹ́ẹ̀ that's not the bad in it wọ́n deserve it. So àpẹ àwọn tó ń tì pẹ̀lú ara ìlú wà àwọn bíi taxi driver tó gbé àwọn tí ò ní mọ́tò wọ́n á sàwọ́ mọ́tò wọ́n á mọ̀ wá mọ̀ then kò sí ẹni tí ò ní jẹun ta ni ó lọ́jà tí ò ní lọ́ra ẹran jẹ ẹjọ́ ọ̀rẹ́ náà rẹ jẹ so ọjà yìí ti mo dé pẹ̀lú àwọn ẹ̀rí so nígbà náà ìlú dáńgbà náà nígbà mọ́ tá máa dùn èlò wọn nígbà náà wọn ní 120 naira 120 naira ọjọ́ kẹta ara màlúù kan ní 400 naira àdúgbò láti rẹ̀ kálẹ̀ láàrin ilé ìpèsè rẹ̀ tí ẹ bá mú 2 million lọ́dún sí ọjọ́ 400 naira títí di 1987 so ìgbà tí mo lè wá láyé mi fún pèsè máa kẹ́sí mi pé ìwà àwọn pásítọ̀ ọba náà ó tún wá yàtọ̀ sí pèsè náà chọ́ọ̀chì ò pọ̀ báyìí nígbà náà rẹ̀ nígbà yẹn àwọn pásítọ̀ ọba náà wọ́n pèsè wọn ní orí ìdílé ọkàn wá sọ̀rọ̀ nígbàdá àdúrà gbogbo àdúrà àárọ̀ àdúrà ọ̀sán ẹnìkan ẹ̀kan ojú òjì lábàárẹ ẹni máa fi ṣàkóso ṣùgbọ́n nísìn òyìnbó la fi ń darí ìjọ nísìn ẹ̀mọ́ ò darí ìjọ yìí so kò tiẹ̀ sí ayé ṣíṣe àbíjà máa gbà náà fóònù kẹrẹ gbàgbà àwọn èèyàn níbẹ̀rù ọlọ́run gbà náà ju ìṣẹ̀lẹ̀ lẹ́sìn wọ́n lè fi bàbá ní kò kárí ìlú gbọ́rọ̀ wa kí wàá ní ìròyìn ojú yín fún àwọn ènìyàn àwọn òjíṣẹ́ ọlọ́run àti ìjọba tó pé bó ti wò kórè náà ọlọ́run ṣì ń dẹ́nu wá sí àti pé 50 ọdún nípínlẹ̀ Ondo pé a ti tẹ̀ síwájú sí kí wọ́n bá lọ́rọ̀ ní ojú yín. wọ́n sórí díẹ̀sán kan sórí ipò tí orílẹ̀-èdè wa ẹ̀ mo wà ṣùgbọ́n àwa ìránṣẹ́ ọlọ́run àjẹpọ̀lẹ̀ kò ní wọ́n àkótá tó fi tẹ̀lé wàhálà tó àwọn ọ̀dọ́ ẹ̀rọ kan tó tó ti ìdí ń bẹ̀rẹ̀ pé ara wọn níyàn ẹ̀jẹ̀ láti mo ti mọ tó ṣẹlẹ̀ ní láti gba ara lẹ́yìn ọ̀tí ẹ̀ mọ̀ bí ẹ̀ máa ń lọ ọ̀nà àmọ́ ìrísẹ̀ ni pé sọ fún mi àwọn náà ọlọ́run pa lórí ìlú ìlú ọlọ́run pa aláṣẹ ẹ bá gbọ́dọ̀ àfàlàsà tí sàn nítorí olórí ìránṣẹ́ ọlọ́run ní òkè ṣe mo ti gbìyànjú yẹn mo dẹ̀ obìnrin mo dẹ̀ bẹ̀rẹ̀ láti àwọn mo pé àwọn ẹni the sounds of àwọn ọmọ wòlíì so àwọn alẹ́ ti bẹ̀rẹ̀ nítorí olórí ìránṣẹ́ ọlọ́run tí a bẹ̀rẹ̀ lórí ìgbọ́ afẹ́gbàdo àfojú èdè òun kà ló bá sáré jọ ti òun kà ló sáré ìdè ìjọ tó má bẹ̀rẹ̀ sí àwẹ̀ tó dùn àwọn ànáṣẹ máa jẹ pọ́blẹ́mù tó lọ́rọ̀ ìdíyẹ pásítọ̀ ìgbàlúwà so mo gbà pé àwọn tó yẹ kán sọ̀rọ̀ lókè tí wọ́n lè sọ̀rọ̀ tí a yóò gbọ́ tí wọ́n sọ̀rọ̀
ṣùgbọ́n wẹ́ agbèrè náà lè dáta ló gbé ìpàdé ẹ̀ka ní ọ̀pẹ ní ìpàdé àwọn ọmọ wòlíì ọdún rẹ̀ nìkan ní ti ṣe mú sílẹ̀ lẹ́gbàdo àfọlá ohun púpọ̀ yìí wọn àti pé ohun tá láṣẹ àdá olùfẹ́ gbọdọ̀gbọdọ̀ àwọn. mo gbé ìpàdé kalẹ̀ ní ìsọjí ọjọ́ mẹ́ta ní ọgbà owó lọ́mọdé náà ní bílíọ̀sì mo gbà wọ́n sí kẹ́lẹ́ ìlú méjì fún bàbá wọn sọ ọlọ́kùnrin wa lọ́wọ́ àwọn èyí amọ̀nà ló wà fún mi wà pèsè iṣẹ́ ọ̀gáàgbó kiri iṣẹ́ fúnra ẹ̀ 46 years ago wọ́n gba ọ̀kan ní 5 elders of China àwọn márùn tó bá dé ìlú China Nàìjíríà dáa ju China náà wà náà máa bèrè pé ok àwọn aláfẹ́ pọ̀ jù lọ àgbáyé China the carry one third of the whole population of the world now about the finance what can we do they started thinking lamashi question man lamashi pẹ̀lú ọmọ mi wọ́n ẹ̀ kú lọ church they don't go to church they go to mosque question man ronú lamashi pẹ̀lú ma jẹ́ olótìtọ́. wọ́n orúkọ mi ní wòlíì àti ajínrere Samson olúwamọlẹ́dẹ́ mo jẹ́ alákòóso ìjọ prayer center Church of God ní àgbáyé. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo àdúgbò. Igi Olúwa o, ẹ̀kàwé ìròyìn ká máa fi mọ bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀. Igi Olúwa, àlàyé lórí sí ìrísí níbikíbi ìwé ìròyìn tó bá rí ayé. Igi Olúwa